lórí ikú Mohbad. Ẹ̀yin ọlọ́pàá, ẹ tètè kéde Naira Marley àti Sam Larry bí afurasí ọ̀daràn o. Nítorí bí Azeez Fashola tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Naira Marley tí í ṣe ọ̀gá ọkùnrin olórin tó kú láìpẹ́ yìí, ìlérí olúwa lọ́ba tí wọ́n pè ní Mohbad, àti ọ̀rẹ́ Naira Marley kan Samson Nerinfọlámi Balógun, ìyẹn Sam Larry, táwọn èèyàn kan sọ pé wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé, kò ṣe tí ìyọjú síta látìgbà tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀. Àwọn ẹgbẹ́ kan tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè yìí, Save the Poor and Needy Charity Initiative (SPANCI), ti rọ iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn iléeṣẹ́ ètò ààbò tọ́rọ̀ kàn láti kéde wọn bí afurasí ọ̀daràn tí wọ́n wá. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń tọ́ka sí wọn pé wọ́n lọ́wọ́ nínú ikú Mohbad nítorí oríṣiríṣi fídíò tó ṣàfihàn ìyà, wàhálà àti ìfòòró ẹni tí wọ́n kó bá ọkùnrin náà nígbà ayé ẹ̀, wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ni wọ́n pa á. Àmọ́ nítorí àti lè ran iṣẹ́ ìwádìí lọ́wọ́ ni àwọn ọmọ Nàìjíríà ṣe ń pariwo pé kí wọ́n jáde síta níbi tí wọ́n bá wà láti wá wẹ ara wọn mọ́. Nínú àtẹ̀jáde tí ọ̀gbẹ́ni Yẹmí Bello tí í ṣe ààrẹ ẹgbẹ́ SPANCI fi síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹsàn-án yìí ló ti rọ ìjọba àpapọ̀ láti gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá àwọn afurasí méjèèjì. Ó ní lẹ́yìn tí wọ́n bá ṣe yìí tán tí Naira Marley àti Sam Larry kọ̀ tí wọn kò tún jáde níbi yòówù tí wọ́n farapamọ́ sí, kí ìjọba àtàwọn elétò ààbò wọ́ gbogbo owó tó bá wà nínú àkáǹtì wọn kí wọ́n sì ṣèwádìí orísun owó àti gbogbo bí wọ́n ṣe kó nǹkan ní wọn jọ. Bello ní àwọn ẹgbẹ́ SPANCI tí í ṣe ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ẹlẹ́yinjú àánú nílẹ̀ Nàìjíríà gbóṣùbàràbàǹdẹ̀ fún ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Èkó, ọ̀gá ọlọ́pàá pátápátá àti gbogbo èèyàn tó dúró lórí ìdájọ́ òdodo nítorí ikú Mohbad. Bákan náà ló tún dé sétí ìgbọ́ wa pé àwọn afurasí méjèèjì kò sí lórílẹ̀‐èdè yìí lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ là ń rí bí Sam Larry ṣe ń dúnkokò mọ́ òṣèrébìnrin ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó. Wọ́n ní nítorí akitiyan Ìyábọ̀ Òjó láti rí i dájú pé Mohbad kò kú gbé ni Sam Larry ṣe tún gbé fídíò kan jáde tó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ Ìyábọ̀ pé yóò kan ìdí nínú yọ̀. Àtẹ̀jáde náà kà síwájú sí i pé ṣé káwọn ọlọ́pàá wá káwọ́ bọ̀tán kí wọ́n máa wòran títí tí wọn yóò fi gbẹ̀mí Ìyábọ̀ tóun náà ń jà fún ìdájọ́ òdodo nítorí Mohbad ni. Tó bá jẹ́ bí Mohbad ṣe fẹ̀sùn kàn wọ́n nígbà ayé ẹ̀ pé wọ́n ń dúnkokò mọ́ ẹ̀mí òun tó sì ṣe bẹ́ẹ̀ padà kú, tí Sam Larry tún wá lórí láyà láti máa sọ gbogbo nǹkan tó ń sọ sí Ìyábọ̀ Òjó, a jẹ́ pé òun fúnra ẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lòun ṣe nǹkan tí wọ́n lóun pẹ̀lú Naira Marley ṣe nìyẹn. A fẹ́ kíjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé gbogbo ogún wọn, kí wọ́n wọ́ gbogbo owó tó wà nínú àpò báǹkì wọn, kí wọ́n sì wádìí ibi tí wọ́n ti rí owó. Ní kíákíá la fẹ́ kí wọ́n kéde wọn bí ọ̀daràn tí wọ́n wá. Bẹ́ẹ̀ là ń rọ àwọn ìjọba orílẹ̀-èdè yòówù tí wọ́n lọ farapamọ́ sí láti fi wọ́n sọ̀kò wálé kí wọ́n wá ṣàlàyé ara wọn láti lè wẹ gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n kúrò. Ẹgbẹ́ yìí tún bẹ ìjọba láti gbé ìgbìmọ̀ kan dìde tí yóò wádìí àwọn òṣìṣẹ́ NDLEA yòówù kó jẹ́, nítorí àwọn kò faramọ́ gbogbo àwáwí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n gba ìwé ẹ̀sùn tí Sam Larry kọ tako èyí tí Mohbad fi fẹjọ́ ẹ̀sùn pé ó ń dúnkokò mọ́ ẹ̀mí òun. Wọ́n ní àìka ọ̀rọ̀ ọmọ náà sí tí wọn kò sì tètè gbé ìgbésẹ̀ lé lórí ló jẹ́ kó padà kú ikú bẹ́ẹ̀. Wọ́n ní yóò tún dáa kí ìjọba fìyà tó tọ́ jẹ wọ́n nítorí bí wọn kò ṣe ṣe ojúṣe wọn dáadáa. Èyí ni wọ́n ní yóò dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.